ìṣèjọba Umaru Musa Yar'Adua òun ni ìṣèjọba mi yóò gùn lé lórí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ báwọn ní àná ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2023 ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ ọ̀rọ̀ yìí jáde láti ìlú Àbújá láti ọwọ́ agbẹnusọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ìròyìn àti ìpolongo tí wọ́n sì pé àkọ́rí ọ̀rọ̀ ọ̀hún wípé a ò ní gbàgbé ipa rẹ nínú ayé wa láéláé. Bẹ́ẹ̀ bá gbàgbé, ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà Umaru Musa Yar'Adua ló tẹrígbàsọ ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2010 tó sì ti pé ọdún 13 báyìí. Umaru Musa Yar'Adua ló jẹ́ ààrẹ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò lè gbàgbé rẹ̀ mọ́ láéláé nípa ìṣèjọba àti oríṣiríṣi nǹkan amáyédẹrùn tó ṣe. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tó kàn sí ilé ìgbé ààrẹ àná ọ̀hún láti ṣe ìdárò àti ìrántí àti láti bá àwọn mọ̀lẹ́bí Umaru Musa Yar'Adua kẹ́dùn ìpapòdà bàbá wọn tó lọ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ṣe àpẹẹrẹ àti àkàwé ààrẹ tó tẹrígbàsọ ọ̀hún gẹ́gẹ́ bí adarí rere tó sì ní ìfẹ́ àwọn ọmọnìyàn lọ́kàn, tí kìí sì ṣe adarí tó ní ìmọ̀tara ẹni nìkan, tó fẹ́ràn àwọn ènìyàn pẹ̀lú ìfẹ́. Ààrẹ tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó sọ báyìí wípé nígbà tí ààrẹ Musa Yar'Adua tó wà ní orí ipò ó sáré kí ìṣèjọba àwarawa kó ní ìtẹ̀síwájú, bẹ́ẹ̀ náà ni òun yóò sì ṣe nígbà tóun, bẹ́ẹ̀ ni òun ó gùn lé gbogbo ipa tí ààrẹ Umaru Musa Yar'Adua tó kó, òun ó gùn lé. Ó ní ààrẹ Umaru Musa Yar'Adua òun ló jẹ́ olóṣèlú tó kó gbogbo àwọn ènìyàn papọ̀, tó sì ní òótọ́, tó sì ní ìfọkànjìn àti ìfarajìn. Ó ní kí Ọlọ́run fi ọ̀run kẹ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó wá fi ń dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé bí ìṣèjọba ààrẹ àná Umaru Musa Yar'Adua bó ṣe tu tara alẹ́ tara oko lọ́rùn ni ìṣèjọba òun náà yóò ṣe gẹ́gẹ́, tí òun ó sì kẹsẹ̀ bọ bàtà tí Umaru Musa Yar'Adua tó bọ́ kalẹ̀. Ó ní kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n fi ọkàn balẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀.